ẹ̀yin tí Akede ṣe rí kọ́mẹ́ǹtì àfa ọmọ Jésù ó máa ń pa mí lẹ́rìn ẹni interestingly pé wọ́n ti fún wa lọ́rọ̀ sọ nǹkan tá a fi yàtọ̀ sẹ́yìn lélẹ̀ ṣe rí kò sọ́gbọ́n tá a bá sì ń sọ̀rọ̀ religion ká má máa rí àlébù ara wa yẹn ìyẹn ò lè ṣe kó má wáyé bọ́ báwo lolúkálukú wa ṣe wá ń treat ẹ̀ gọ́gọ́ ló wá yàtọ̀ ṣe rí nígbà tí ọba Tìmì Ẹdẹ tó lọ wólẹ̀ níwájú Emir of Ìlọrin àwa ò condemn Emir of Ìlọrin torí kò òun kọ́ ló ṣẹ̀ wá Tìmì Ẹdẹ tó jẹ́ titi wa tó jẹ́ ọba wa ńlẹ̀ Yorùbá làwa ń sọ̀rọ̀ pa ẹ̀ pé kò yẹ kí ọba aládé lè ṣe bẹ́ẹ̀ bọ́ mo ti wá notice pé instead kẹ́yìn treat ọ̀rọ̀ tó kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ ní treat ẹ̀kẹ́ báwọn ti yín wípé àáfà ẹ̀yin náà ẹ máa gbéra yín sí position tó wuyì ẹ ní jẹ́ ṣe bẹ́ẹ̀ so lára ibẹ̀ yẹn ni àwọn àáfà máa ti máa mọ̀ wípé òkè nǹkan tẹ́ni sọ àwọn máa pera wọn sí àkíyèsí wọn máa kọ́ṣọ́ wọn ní next time but ẹ̀yin máa fẹ̀ tẹ́lẹ̀ ẹ máa pa làpálàpà interest wọn ti fún yín lọ́rọ̀ sọ ìgbà tí ọ̀rọ̀ bá sílẹ̀ ìgbà tí Tìmì Ẹdẹ lọ wólẹ̀ ẹ̀yin ò fẹ́ àwa ò fún yín lọ́rọ̀ sọ but àwa ò condemn ẹni tí yín àwọn tí wà làwa condemn time gbogbo tó bá kọ títí yín báyìí ẹ̀yin ò ní fẹ́ defend gbogbo nǹkan tó bá ṣe táwọn àfà bá ṣe lójú tí yín rẹ́gí ni bí ìdodo ẹ̀fọn ibi tá a ti máa sọ wípé a ní làákàyè jura wa lọ nìyẹn ire o.